ó ṣẹlẹ̀ efcc gbógun délé Atiku. Àwọn efcc ti kéde pé àwọn ń wá àna Atiku Abubakar, ẹni tó fẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ obìnrin tó sì tún súnmọ́ dáadáa. Bashir Abdullahi Haski lórúkọ ẹ̀. Àwọn efcc lọ́mọ ọdún méjìdínlógójì 38 ní wọ́n ló ga díẹ̀ pé ó sì mọ́ lára. Àdírẹ́sì Ìkòyí lẹ́kọ̀ọ́ ló fi sílẹ̀, níbẹ̀ nílé ẹ̀ wà, ibẹ̀ náà làwọn sì ti rí i gbẹ̀yìn. Wọ́n láwọn ò mọ̀ pé ìwé ìrìnnà pásítọ̀tì méjì ló wà lọ́wọ́ ẹ̀, pé nígbà tí àwọn kọ́ mú un, àwọn gba pásítọ̀tì ẹ̀ sílẹ̀ tí kò fi ní lè jáde ní Nàìjíríà. Àwọn ò sì mọ̀ pé méjì ẹ̀ ló ní. Wọ́n ní ìwé ìrìnnà kejì ló lò ní Jagunlabi bá tu, àfi bí òkété tó bá ojútùú míì jáde, ó ti rìn jìnnà kí àwọn tó mọ̀ rárá. Wọ́n wá ní ẹni tó bá bá àwọn rí kó jọ̀wọ́ kó tètè ké sí àwọn yóò sáré débẹ̀, àwọn yóò sì gbà á mú, àwọn kò sì ní tún jẹ́ kó bọ́ lọ́wọ́ àwọn mọ́. Ìkéde tí àwọn EFCC ṣe lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù kẹjọ 2025 yìí nìyẹn, tí wọ́n ní àwọn ń wá àna Atiku. Kí wọ́n tó kéde sí gbangba yìí, wọ́n ti wá a lọ́wọ́ ara wọn o. Àmọ́ níṣe lọ̀rọ̀ ọmọkùnrin náà dàbí abẹ́rẹ́ tó kó wọnú òkun. Wọn kì í mọ bí wọn yóò ṣe wà, bẹ́ẹ̀ ni yóò ṣe ra báfo bí iṣó. Nígbà tí wọ́n mú Aminu Tambuwa, àwọn EFCC ni o. Nígbà tí wọ́n mú un lọ́jọ́ 12 oṣù kẹjọ tá a wà yìí, tó sùn bí oorun ọjọ́ méjì kan níbẹ̀ kí wọ́n tó jù ú sílẹ̀. Bákùnrin náà ti dé ló kó àwọn èrò jọ tí wọ́n ní àwọn wá pàdé ẹ̀, tí wọ́n ń jó lọ tí wọ́n ń jó bọ̀, tóun náà ń bọ́ọ̀sì bí ọ̀rọ̀ àwọn olóyìnbó, tó ń halẹ̀, tó ń pé ẹnìkan kò lè kó gìrìgìrì kan bá òun o. Ẹkùn ògìdán olólà ijù lòun ò ṣe é halẹ̀ mọ́, tó ní òun yóò bá Tinubu náà tán bí owó ni. Àwọn tí wọ́n gbọ́n tí wọ́n sì mọ ọ̀rọ̀ òṣèlú dáadáa ti mọ̀ pé ọ̀rọ̀ Tambuwa yẹn kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n bá sọ òkú ejò sínú iná tó wá bẹ̀rẹ̀ sí í jó wèrèwèrèwèrè. Ìwọ̀nba agbára tó kù nínú ẹ̀jẹ̀ ló ń lò yẹn, kò ní pẹ́ tí yóò fi dákẹ́ jẹ́. Bí ọ̀pọ̀lọ́ bá sì fi ẹ̀yìn lélẹ̀, nǹkan ṣe é nìyẹn. Wọ́n mọ̀ pé bí FCC bá ti gbá àyàn kan mú bẹ́ẹ̀, nítorí pé àwọn olóṣèlú wa kì í jìnnà sí jẹkújẹ tí agbára bá wà lọ́wọ́ wọn. Tí wọ́n bá ti gbá wọn mú, wọn kì í lè bọ́, nítorí wọn yóò kó ẹ̀rí gbogbo owó tí wọ́n ti jí. Àwọn owó tí wọ́n ti jí, wọn yóò kó ẹ̀rí ẹ̀ kalẹ̀ tí wọn ò sì ní lè jiyàn mọ́ rárá. Lọ̀rọ̀ yóò bá di ẹ ṣe mí jẹ́jẹ́, ẹ jẹ́ kí n ṣàlàyé, kì í ṣe bẹ́ẹ̀ yẹn gan lọ̀rọ̀ ṣe rí. Ìyẹn làwọn olóṣèlú yẹn ṣe mọ ara wọn mú, tó jẹ́ bẹ́ẹ̀ nìkan bá ń ṣe fúlẹ́ńgé nínú wọn. Àgàgà nígbà tí ọ̀rọ̀ bá ti di pé àkókò ìdìbò súnmọ́lé, tẹ́ni tó wà níjọba fẹ́ lọ fún sáà kejì, ọrùn ni wọn yóò ti gbàtọ̀ mú pẹ̀lú ọwọ́ líle, ni ò bá nílè yí orí sí ọ̀tún tàbí sí òsì, ni yóò bá máa mí pókanpókan. Nígbà tí wọ́n bá jàjà sọ ọ́ sílẹ̀ báyìí, yóò jókòó jẹ́ bí ọmọ ìjẹ̀ka tó jábọ́ lẹ́yìn ọkọ̀ ni. Wọ́n ti mú ti Tambuwa fún un báyìí. Bí ẹ bá sì gbọ́ ariwo míì láti ọ̀dọ̀ ẹ̀ wá, àfàìmọ̀ kó má jẹ́ ariwo pé wọn kò ṣe dáadáa sóhun nínú ADC tí àwọn jọ wà ní, òun fẹ́ padà sínú ilé òun. Ẹran ń lọ nìyẹn, àkẹ́. Òun náà sì lè bẹ̀rẹ̀ sí kọrin kí Tinubu, kì í ṣe nítorí pé ó fẹ́ràn Tinubu o, ṣùgbọ́n nítorí pé tipátipá ni ìmàlẹ́ fi gbà fún Ṣàngó ni. Àbí nígbà tí àrá bá sán wàrà tí ìmàlẹ́ bẹ̀rẹ̀ sí jẹnu wúyẹ́wúyẹ́ téèyàn ò sì gbọ́ ohun tó ń wí, bóyá olúwa mi ẹ̀rọ ló ń wí ni, tá ló wà lè sọ. By force làwọn olóṣèlú fi mú ara wọn, pàápàá tí àsìkò ìbò bá ti ń bọ̀ báyìí, torí gbogbo wọn ló jọmọ̀ láàrin ara àwọn pé gbogbo àwọn ló lè, ẹni tí ilẹ̀ bá mọ́ bá nìkan ni bàrá o, pàápàá ní Nàìjíríà tiwa. Àmọ́ bí ti Tambuwa yìí ti ṣẹlẹ̀ ni ọ̀pọ̀ èèyàn ti mọ ohun tó bá dé o. Wọ́n mọ̀ pé EFCC ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn rèé, kò sì lè pẹ́ tí wọn yóò fi máa kọlu àwọn olóṣèlú inú ADC, tí wọn yóò sì máa fẹ́ fẹ̀dí wọn síta fáyé rí. Níbi tí wọ́n bá sì ti ń fẹ́ fẹ̀dí wọn fáyé rí yìí, tàbí tí wọ́n ń fa ṣéènì lójú wọn bíi pé ọrùn wọn ni wọ́n fẹ́ jù ú sí, kálukú wọn yóò fẹ̀yìn fà, wọn yóò bẹ̀rẹ̀ sí fẹ̀yìn rin, wọn yóò sì máa ṣe ohun tí ìjọba tó wà lóde bá fẹ́ kí wọ́n ṣe. Eléyìí ìbá ti ṣe é ṣe fẹ́nìkan o, bó ti wù kí tọ̀hún lágbára tó bí olórí ìjọba, bó bá jẹ́ àwọn olóṣèlú wa kì í jẹ àjẹbánu
tí kì í sì ṣe pé nítorí àti kówó jẹ lọ́pọ̀ ṣe ń lọ sílé ìjọba. Ẹni tí ò níṣẹ́ méjì ju olè jíjà lọ bó bá gbọ́ ariwo ládùúgbò eré burúkú ni yóò gbédà sí i, yóò rò pé òun ni wọ́n fẹ́ mú ni. Àwọn tí wọ́n mọ ohun tó lè ṣẹlẹ̀ ti sọ náà pé ọ̀rọ̀ yìí yóò kan Atiku Abubakar tó bá yá o, nítorí ọwọ́ òun náà fi bẹ́ẹ̀ mọ́ dáadáa pé wọn ò lè tú ẹrù ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ kí wọ́n tó kan ẹrù ẹlẹ́rù níbẹ̀ o. Tí wọn yóò bá sì kan ẹrù ìjọba Nàìjíríà ni yóò jẹ́, níbi tí àkàrà yóò sì ti tú sépo nìyẹn, ní gbangba yóò bá dẹkùn tí kedere yóò bẹ́ẹ̀ wò. Àmọ́ níṣe làwọn kan ní kí ni atẹ́gùn yóò fi igi gẹdú ṣe, ọ̀nà wo ni Tóyìn Fakù yóò fi gbérèlùwé, bẹ́yìn dìé bá forí sọ àpáta yóò kàn tó káyan gani. Wọ́n ní kò sí bí àwọn agbófinró wọ̀nyí ṣe lè gbọ́n tó, kódà kí wọ́n jẹ́ Efcc jù bẹ́ẹ̀ lọ tí wọn yóò fi rí ìdí Àtíkù, wọ́n ní yóò fi ewé àbo bò wọ́n lójú ni. Bó sì ṣe rí nìyẹn lóòótọ́ o, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjọba tí Àtíkù máa ń bá jà ni wọ́n máa ń wà á dẹ̀ tí wọ́n sì ń fẹ́ mú un, wọn yóò fẹ́ gbá a mú. Àmọ́ bí wọ́n ti máa ń gbìyànjú tó, ọkùnrin ará Adámáwá náà ní ọ̀nà tó fi máa ń ta wọn yọ. Àfi ìgbà tí àwọn ọ̀mọ̀ràn tí mọ oyún ìgbín nínú ìkarahun bẹ̀rẹ̀ sí túdí àwọn ọmọ ẹ̀, nígbà tí wọ́n sì wá tàwọn ọmọ ẹ̀ lọ́kùnrin tí wọn ò rí bí bá gbé e, nítorí tí òun náà ti fura pé apá ibẹ̀ yẹn ni wọn yóò máa kọ́kọ́ wá òun sí. Wọ́n bẹ̀rẹ̀ sí kọlu àwọn àna ẹ̀, àwọn tí wọ́n fẹ́ àwọn ọmọ ẹ̀ obìnrin, níbi tí pàkúté wọn sì ti bẹ̀rẹ̀ sí ré nìyẹn. Nígbà tí Àtíkù yìí dojú ìjà kọ Buhari rẹpẹtẹ ní 2019, àwọn Efcc sọ dáadáa. Àsìkò ìbò ni wọ́n gbá àna ẹ̀ kan mú, Abdullahi Babalẹ́lẹ́, ọjọ́ kejì oṣù kẹta ọdún náà ni wọ́n mú un. Ọ̀sẹ̀ kejì tí wọ́n dìbò tán nìyẹn o, tí Àtíkù sì ń pariwo kiri pé ilé ẹjọ́ nìkan ni yóò gba ìjọba òun padà fóun torí òun lòún wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ń làwọn Efcc bá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ọkọ ọmọ ẹ̀ lọ́wọ́. Di bí a ṣe ń wí yìí, ẹjọ́ náà ò tí ì yanjú o, wá lè ní wá lọ́la kò sì tán nínú ọ̀rọ̀ wọn. Àfi bí àwọn Efcc yìí tún ní àwọn wá ọkọ ọmọ ẹ̀mí lásìkò yìí. Bashiru Haske, ọ̀rọ̀ àrọ́ndàrọ́ndà owó dọ́là, kákó owó wọlé lọ́nà tí kò tọ́ àti gbígbaṣẹ́ olówó ńlá tí wọn kò sì rí ojútùú iṣẹ́ náà lọ́wọ́ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ NNPC. Pàápàá ọ̀gá tuntun yìí Bashiru Báyọ̀ Ojúlarí ni wọ́n torí ẹ̀ mú. Àmọ́ ohun tí àwọn èèyàn ń wí náà ni pé àkókò tí wọ́n mú àwọn èèyàn yìí ti bọ́ sí àsìkò tí wàhálà òṣèlú ń lọ láàrin àwọn tó ń ṣèjọba lọ́wọ́ àti àwọn alátakò wọn. Ṣùgbọ́n o, èèyàn ò lè sọ pé onílé ṣe wọlé ẹ̀ láàjìn o, olè tó wọlé onílé lóru nìkan ló ní wàhálà. Bí àwọn èèyàn yìí kò bá lẹ́bọ lẹ́rù wọn, kò sí bí Efcc yóò ti ṣe máa lé wọn káàkiri. Lọ́wọ́lọ́wọ́ yìí Efcc ti gbógun délé Àtíkù, ṣé má ṣe lóògùn mámọ̀, ẹni bá ṣe yóò fojú ara ẹ̀ rí. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àná Àtíkù pẹ̀lú àwọn Efcc yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.